ẹ subscribe sórí YouTube channel yìí ọ̀fẹ́ ni ẹ kàn tẹ red button tó wà ńbẹ̀ yẹn ká lè jọ máa gbádùn ara wa. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú fídíò tẹ́ wò kọjá yẹn. Mo ní màá máa kọ́ àwọn ọkùnrin bí a ṣe lè máa ṣe ojúṣe wa nílé. Ojúṣe tí mo túmọ̀ sí ni wípé Ọlọ́run kúkú ti ṣe gbogbo wa ní olówó àyè tí ò dẹ̀ tí mi Ọlọ́run ajẹ́kó ní. Àmọ́ satisfaction fún àwọn obìnrin wa ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ìdí èyí tí mo fi mú nǹkan kan wá. Ṣé rí èmi ò ní gbogbo àwọn agbáwo ọ̀pẹ ẹ̀yìn alẹ́ afàtọ̀ mi ò ní kò ṣiṣẹ́ o, ó ń ṣiṣẹ́ o. Àmọ́ ó máa ní side effect ní ìgbà míì. Ìdí èyí tí mo fi rò pé ká lo something natural tó jẹ́ wípé ohun tí a lè gbìn fún ara wa sí ẹ̀yìnkùlé ilé wa gan-an ni tí a dẹ̀ máa yọ, which is àlùbọ́sà. Ṣé àlùbọ́sà tẹ́ ń wò lọ́wọ́ mi ó ń ṣe iṣẹ́ tó pọ̀, àmọ́ lára iṣẹ́ ẹyọ kan tó ń ṣe òun ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí. Fún ẹ̀yin ọkùnrin tí ẹ̀ lè tí àtẹ̀kọ́lẹ̀ dáadáa, ẹ̀yin 2 minute indomie, ẹ̀yin 1 minute noodles. Yeah, this is the solution to all the problems. Ṣé àlùbọ́sà tẹ́ ń wò lọ́wọ́ mi? Ẹ̀yin ẹ bu omi tẹ́ ẹ lè mú tán lẹ́ẹ̀kan, ẹ bù síwájú yín. Mo ní pé omi tẹ́ ẹ lè dàgbà ọ̀gbọ̀ tán lẹ́ẹ̀kan, ẹ gbé síwájú yín. Ẹ wá mú àlùbọ́sà yìí, ẹ ṣà wẹ́wẹ́wẹ́wẹ́, ẹ dà sẹ́nu. Tí ẹ bá dẹ̀ lè jẹ àlùbọ́sà yìí náà bó ṣe wà, tẹ́ ẹ bá ti gé sọ́nà méjì tẹ́lẹ̀ wá máa jẹ, ẹ jẹ bẹ́ẹ̀. Ẹ ṣá ti rí pé ẹ rí dájú pé ẹ jẹ àlùbọ́sà irú sáìzì tó wà ní ọwọ́ mi yìí. But ẹ jẹ́ kó jẹ́ bí wákàtí méjì. I need 2 hours before ìdán ọbẹ̀ gangan. Sorry. So tẹ́ bá ti jẹ́ bẹ́ẹ̀, ẹ kàn sí fomi sìn. My brother, ẹ pè mí, ẹ ní mo kú iṣẹ́. And ọ̀nà ẹlẹ́ẹ̀kejì rèé, ṣe rí fún àwọn tó bá fẹ́ tí ẹ fẹ́ kí àtẹ̀kọ́lẹ̀ yẹn pẹ́ tẹ́ ò fẹ́ kó tún yá, òun leléyìí. Ẹ gbé omi síwájú, ẹ buyọ̀ níwọ̀nba sí i. Ẹ wá mú àlùbọ́sà yìí. Ọ̀nà méjì tẹ́ tún lè fi lo àlùbọ́sà yìí rèé. Ẹ lè grind ẹ̀ kẹ́ ẹ fi iyọ̀ sí, kẹ́ ẹ mú pẹ̀lú omi. Àmọ́ tẹ́ ẹ̀ bá tún lè grind ẹ̀ náà tí ò sí grinder tẹ́ fẹ́ fi grind ẹ̀, ẹ ṣá sí wẹ́wẹ́ bá a ṣe sọ́lẹ̀ kan, ẹ dà sẹ́nu, ẹ wá mu omi pẹ̀lú iyọ̀. My brother, dádì mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ẹ̀yin mi láwọn. Mo lérò pé ẹ gbádùn ètò wa yìí. Fún àǹfààní pé kó lè máa lọ síbẹ̀ náà láti fi ìfẹ́ hàn wá. Ẹ subscribe sórí YouTube channel yìí ọ̀fẹ́ ni. Ẹ kàn tẹ red button tó wà ńbẹ̀ yẹn ká lè jọ máa gbádùn ara wa.